Ikú Sanko ó dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn Nàìjíríà, ó dùn wá gan. Èmi gangan tẹ́ ń wò mí yìí, ó dùn mí because ọmọ ológo ni, ògo ẹ ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ ni. Ọlọ́mọ abiyamọ, Ọlọ́run jẹ́ ká abiyamọ jèrè ọmọ o. Ẹ wo màmá tí ó ń ṣe eré orí ìtàgé náà tí gbogbo ayé mọ̀, tí wọ́n máa ń ṣe eré fún wa lórí ìtàgé, tí wọ́n máa ń ṣe Yorùbá film. Ẹ wo ọmọ kan ṣoṣo tí màmá ẹ bí, ọmọ tó ti di gédé Ọlọ́run, kí ìyá náà jókòó kó máa jẹun ọmọ fòsàn lè kú. Oṣù September yìí, oṣù kínláwọ́ ọlọ́mọdé kú oṣù September yìí, in tó ti lọ, in tó máa ṣẹlẹ̀, wàhálà kò ní débẹ̀ ní kankan mọ́. Ogun kú, ogun àìsàn, edele kọ́dún ó parí kò ní débẹ̀ ló kankan mọ́. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín. Ẹ bá mi tẹ́wọ́ àdúrà. Ayọ̀ àwọn ọmọ wa ṣojú wa, á jẹun ọmọ láṣẹ Èdùmàrè. Àánú kan táàrò kan lọ́dọ̀ ọmọ máa bá wa gbé o. Gbogbo làálàá wa tá à ń ṣe lórí ọmọ kò ní já sásán o. Orí bí ò ṣe bẹ́ẹ̀ kò yí padà. Ẹni Olúwa mo kí yín. Ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan. Adẹ̀kú ọ̀rọ̀, akú ọ̀rọ̀ lọ́tùn lósì. Ẹni ìjà ò bá bá, ẹni ìjàmbá tí ò bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin. Àní dààmú, mo kọ́kọ́ kí ẹbí Sanko pé ẹ kú ọ̀rọ̀, ẹ kú pamọ́ra. Ikú Sanko dùn mí gẹ́gẹ́ bíi pé mi ni mo bí ni. Nítorí tó bá ṣe ń drop kọ̀mẹ́ndì ẹ̀ báyìí, ẹsẹ̀kẹsẹ̀ tí n bá ń wò báyìí inú mi máa ń dùn ni. Tí n dẹ̀ máa ń fèmí ṣàdúrà fún. Ẹ̀ẹ̀kan ni mo bá sọ̀rọ̀ rí, ẹ̀ẹ̀kan tí mo dẹ̀ bá sọ̀rọ̀, mo fẹ́ gba nọ́mbà Làǹdẹ̀. Ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún Làǹdẹ̀ lọ́dún yẹn nígbà tí gbogbo nǹkan shit yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn. Ó dẹ̀ náà máa get back sí mi, mi rí kó reply mi mọ́. Ẹ̀ẹ̀kan tí mo bá Sanko sọ̀rọ̀ nìyẹn. Mi ìmọ̀lé ẹ̀, mi ìmọ̀ náà ẹ̀. Àmọ́ ṣá ògo ni o. Sanko, Ọlọ́run á bá wa foríjì iwájú tó kọjú sí ada. Ẹ̀yin tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Ẹ̀yin ẹbí Sanko, ìyá Sanko, bàbá Sanko, àbúrò Sanko, ẹ̀gbọ́n Sanko, ẹbí Sanko ẹ kú rọ̀jú. Ẹ̀yin ọ̀rẹ́ Sanko, mo kí yín. Ẹ kú faradà. Ó kọ́kọ́ ṣọ́ọ̀kì mi. Mo wá ń gbọ́ kò tí ì kú. Ó wà lọ́sítù, ó ní accident, ó ṣe ń mọ̀. Ohun tí ta ẹ̀ṣẹ̀ rí finances tán sọ pé wọ́n lọ sin, tán gbé lọ sí burial ground. Mo ní àṣà ẹ káàbọ̀ sórí ètò. Ó ṣọ́ọ̀kì mi, ó dùn mí gan. Ó dùn mí gan. Lágbára lọ́wọ́ Ọlọ́run, iwájú tí Sanko dojú kọ, Ọlọ́run bá wa túnṣe. Ohun tó kọ ló wá sí ìmúṣẹ fún. Tó bá dẹ̀ jáwọn kan náà ló bá wá ṣe sábàbí ẹ̀. Torí èmi nígbàgbọ́ pé ọba tó lè pa tó lè jí, òun lọba tó ní mí. Bọ̀ àwọn kan wà tó ṣe pé, àwọn rẹ́dì àti pa ògo, wọ́n dẹ̀ rẹ́dì láti ba nǹkan tó bá ń dùn jẹ́. Òun lèmi ṣe máa ń sọ lórí ètò mi pé ẹ má fira yín sílẹ̀ ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè. Ọlọ́run bá lọba tó lè pa ni, àmọ́ ṣá àwọn ẹlòmíì ń pani láì tọ́jọ́. Kí ṣẹ̀dá wa kó má gbàbọ̀dè títà àwọn ọmọ wa gbàbọ̀dè títọ́ kó má gbàbọ̀dè. Ká má fọjọ́ ọlọ́jọ́ lọ. Sanko kéré gan. Ní gbogbo nǹkan ó kéré gan. Ọmọ kékeré ni. Kò lè jọ ọmọ 20 something years lọ now. I'm doing something. Don't come here. Stay outside. Stay there. Go and meet your sister. She understand? Kò lè jọ ọmọ 20 something lọ. Bí mo ṣe ń wò, bí mi ṣe fojú view ẹ̀, ọmọ kékeré ni. Àsìkò tó go yẹn ń jíbọ̀, tó ń jíbọ̀. Ó dẹ̀ kú bẹ́ẹ̀. Ní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè. Ikú ẹ̀ sọ tọ́ọ̀ṣì mi gan. Bìrí ẹ̀ kan náà ni mo tún rí tán tún pọ̀ sí pé sísítà mi dáadáa, ìyá mi dáadáa, ìyá wa Péjú Ògúnmọ́lá. Wọ́n náà ọmọ kan ṣoṣo tí wọ́n bí, ó tún fayé lẹ̀ lọ. Ṣé rí ẹ́díìkì nínú ọpọlọ yìí? Torí mo jẹ́ ẹ̀dá kan tó ṣe pé mo mọ̀ ẹ́rí mi ìmọ̀ ẹ́rí, tí n bá rí ẹ nínú ìṣòro, mo máa ń gbé nǹkan yẹn kárí bíi pé mi ni, torí mo ní woman feeling. Gbogbo àwọn tó ń súnmọ́ mi mọ̀. Àfiwọ́ tó bá gbádùn, tí mo ti rí pé eléyìí kò gbádùn lókù. Ọlọ́run á rọ́jú gbogbo yín o.
èmi mi Ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ àmọ́ ṣẹ́ni tí dààmú kéńkélé bá dé bá lórí ọmọ lásán àmọ́ tó ń jọmọ gbogbo abiyamọ ayé àní fojú sunkún ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá rí lọ́dún tá a wà yá àti tó ti lọ àti gbogbo ọdún lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní jẹ́ tẹ̀lé o láṣẹ Èdùmàrè nítorí wọn ní ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ní according to the story tá a gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ jí ògo yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ sókè ni Sanku òkú ó lọ ṣẹ̀ṣẹ̀mí níbòmíì ni ó yípo padà ó ṣí ipò padà ìṣẹ̀mí ẹ̀ tó máa lò láyé ó máa lò níbi tó ń lọ tó máa pé ìṣẹ̀mí tó máa lò láyé ó máa lò níbi tó ń lọ tó máa pé ó ṣípò padà ó ń lọ lò ṣẹ̀mí níbòmíì ni àmọ́ ṣá a lè rí mọ́ àwa tá a ti mọ̀ a lè rí mọ́ nínú ayé yìí o a lè rí mọ́ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ tí Sanku bá fọmọ sáyé ẹ má gbàgbé ilé ẹ̀ tí ò bá dẹ̀ fọmọ sáyé ẹ má gbàgbé ẹbí ẹ̀ gbogbo ohun tí Sanku ṣe kù láàbọ̀ ẹ má bá látòrí péèjì ẹ̀ tó fi ṣe kọ̀mẹ́ndíà yẹn ẹ bá mójútó nǹkan ẹ bá ń jẹnẹrétì ń bẹ ẹ rántí ìyá àti bàbá ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ a ní dààmú nínú ayé o ìdààmú ò ní dé bá wa ojú òde ní tiwa a ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè àwa abiyamọ ayé àwa tá a mọra wa ní òbí tá a bímọ tá a dẹ̀jẹ̀ sọmọ lórí tá a ru oyún fóṣù 9 tá a fún ní ọyàn gbáyà wa yìí fọdún méjì làwọn ọmọ tèmi fi ń muyàn ọdún méjì àtòṣù kan tàbóṣù méjì gbogbo ọmọ tó muyàn nígbàyà mi bí mo ṣe breastfeed wọn nìyẹn torí Ọlọ́run kẹ́ mi gan tí n bá nọ́ọ̀sì ọmọ mo máa ń so in fact kíní Ọlọ́run omi máa kúnnú ẹ̀dá ọmọ mi á dé mú à torí tí n bá fẹ́ gbọyàn lẹ́nu ọmọ mo máa ń ké ni mi mọ reason why mi mọ mọ́ pọ̀n o mi ìdẹ̀ mọ́ pọ́n mọ́ra gbogbo ọmọ tí mo ti ẹ̀bì Ọlọ́run máa ń yin gbogbo àwọn ọmọ tó bá wà lọ́dọ̀ mi náà ń tọ́ ó ti yé àmọ́ ṣá pé ká fún ọmọ lọ́yàn ọdún 2 ni gbogbo àwa tá a bímọ tá a dẹ̀jẹ̀ lọ́mọ lórí ẹ jẹ́ ká fúnjà lórí àwọn ọmọ wa àwọn òbí kan wà tá a fi máa ń slack lórí ọmọ kò yẹ ká máa slack ìwọ tó ń protect ọmọ gbogbo ọ̀nà ló lè fi protect ọmọ yìí àdúrà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kì í ṣàdúrà pé ṣàánú mi o ṣe gbá o ọ̀tọ̀ tẹnu nìyẹn àwọn akíkanjú àdúrà kan wà tó ṣe pé ká máa ṣe fọmọ wa gbá ọyàn ẹ méjèèjì báyìí mú fi ṣe àdúrà fọmọ ẹ gbá orí ẹ mú fi ṣe àdúrà fáwọn ọmọ ẹ ọ̀rọ̀ tó hàn mọ́wọ́ tó hàn mẹsẹ̀ kó má dé bá wọn èyí tó wá jẹ́ baríbakú ẹ̀ ṣe gbìyànjú lórí àwọn ọmọ ẹ wọ́n ní gbìyànjú làgbẹ̀ ń gbà Ọlọ́run ló mú ṣúta tí àgbẹ̀ ò bá kíṣu sínú ebè kó roko kó máa túnṣe iṣu ò ní ta á kàn wà lórí á wà ń bẹ̀ tó máa bàjẹ́ ni àwa òbí bá a bá ṣe ń ṣègbìyànjú lórí ara wa ẹjẹ́ máa ṣe lórí ọmọ ká dẹ̀ máa bẹ àwọn ọmọ wò lóòrèkóòrè ayé ti dẹ̀rọ̀ ẹ máa pè wọ́n lórí fóònù tí n bá sọ pé kó o ṣègbìyànjú lórí ọmọ mi ì sọ fún ẹ pé kó o wá lọ fúnjà wọ́n ti ní ká ẹ máa ṣègbìyànjú lórí ọmọ kó o máa lọ ṣe oṣólẹ̀ fọmọ o ẹlòmíì kò mọ̀ ju kó foṣólẹ̀ ọṣẹ ìtajà kò mọ̀ ju yẹn lọ oṣólẹ̀ ọṣẹ ìtajà oṣólẹ̀ ọṣẹ ìtajà oṣólẹ̀ ọṣẹ ìtajà wàá rí nǹkan yẹn wùrìwùrìwùrìwùrì adáwáyé bọ̀hún tó ń jẹ́ àánú nínú ayé ẹ̀dá kì í nópin tó o bá tún kú àrọ́mọdọ́mọ yẹn á tún máa jẹ àánú yẹn lọ. ẹ protect àwọn ọmọ yín most especially àwa tọ́mọ ò tiẹ̀ sí lọ́ndà ẹ̀ táwọn ọmọ wa ti wà lọ́nà jíjì ẹ protect wọn in many way nítorí pé irú Sanku tó kú yìí ó kàn yọ lójijì ó wáyé lójijì ó lọ lójijì bó ṣe máa kángun sẹ́mi àti yín ni àwọn ọmọ gbàtà dá lèmi fi máa ń sọ wípé bí n ṣe wà yìí ọba tó ni mí ò ní kánjú pa mí bó o bá náà fẹ́ pa mí ẹ̀ fọmọ di ẹ̀ fi rẹ̀ di ohun tí Sanku kọ àsìkò ẹ̀ ló tó ibi tí wọ́n máa bá wa fi sí ni àgbà bẹ́ẹ̀ torí tásìkò ẹ̀dá ò bá tó yìí accident tó ṣẹlẹ̀ yìí right off mi jù yẹn lọ tẹ́nìyẹn dẹ̀ ń yè
àsìkò tiẹ̀ ti tó, Ọlọ́run ti kádàrá pé ibi tó ń fẹ́ bá lọ nìyẹn. Ṣé ẹ wá rí kọ́ba tó ní wá kó má fi wálẹ̀, kó má dà wá láàmú, kò sẹ́ni tó mọ̀ ṣe nínú ayé o, kò dẹ̀ sẹ́ni tó perfect láyé. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tó kù, ẹ má máa sáré owó jù. Mi sọ pé Sanku sáré owó o, ìgbà tọmọ yẹn bẹ̀rẹ̀ prógámù ẹ̀ kò ṣe é rí rárá ń gbà yẹn bí ọparun báyìí ni àánú yẹn dẹ̀ ń dìde ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà ó ń dìde fún. Torí inú tèmi máa ń dùn tí máa ń rí gbogbo àwọn ní script yẹn tó máa ń ṣe comedian script yẹn, inú mi máa ń dùn gan sí wọn. Nítorí kò síṣẹ́ nílùú, wọn cash out online, wọn monetize, wọn gbowó, wọn dẹ̀ fi ń live life wọn. Torí ẹni tó bá nà kankan sọ́mọ làkejì, gbogbo yìí tó kù títí ẹni. Ẹ̀yin ọ̀dọ́ tó kù tẹ́ ẹ ṣiṣẹ́ kù, tẹ́ ẹ sì máa wo fídíò, tẹ́ ẹ sì máa wò mí. Gbogbo ọṣẹ tẹ́ ẹ bá ń wẹ̀ láyé tó bá ti ṣe pé toṣólẹ̀ ti wà nínú ẹ̀, ó léwu. Nítorí oṣólẹ̀ tó bá ṣe fún yín tó bá máa yá ṣàràràrà, tó bá máa jẹ́ wàràwàràwàrà, oṣólẹ̀ tó máa jẹ́ tó ṣe pé ó máa lọ fàáfàá, wọ́n á fi ohun tó ń jẹ́ran líyọ̀ wọ́n á fi sínú ẹ̀. Ẹwẹ́ ṣe àánú, ẹwẹ́ ṣe àánú, ẹ lo nǹkan ẹ̀yọ́nú, ẹ lo agbélépọ̀tá. Gbogbo bí wọ́n bá ti ń porí yín níbi, kíbi máa lọ bá wọn. Back to sender nìyẹn, lo nǹkan back to sender. Ẹ máa wá kún fún bí ìgbìyànjú, ẹ máa kún fún bẹ́ẹ̀ lọ́hùn ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè. Èyí tó bá mọ̀rún kí kó máa kí, èyí tó bá lè lọ ṣọ́ọ̀ṣì kó lọ ṣọ́ọ̀ṣì, èyí tó bá dẹ̀ ṣe pé abálìsì ni kó lọ ṣe, èyí tí kálukú bá mọ̀ kó tẹra mọ́. Ẹ mọ̀ pé mi ò ń criticize lórí ẹ̀sìn, èyí tó bá ti mọ̀ tẹra mọ́, kún fún bẹ́ẹ̀ lọ́hùn. Ọmọ yẹn release fídíò kan tó sọ pé òun bẹ́ẹ̀ lọ́hùn kan mẹ́ta kan, èyí tí mo rántí nínú ẹ̀, ó ní owó àtẹ̀mí gígùn àti nǹkan kan ṣá, onítọ́lọ́run bá ti ṣe fún un, ó ti tóun. Orí méjì nínú ẹ̀, kò sẹ́mi gígùn, kan ṣoṣo ló láàkì nínú ẹ̀. Ikú Sanku ó dùn mí gan o, to be sincere. Mi ì rí ọmọ yẹn rí wọ́n nà wọ́n. Àmọ́ ṣá dìwé bó ṣe máa ń ṣe kọ́mẹ́dì ẹ̀, tó o bá ń ronú, tó o bá wo kọ́mẹ́dì ẹ̀ wá kàn máa dédé máa rẹ́rìn ni. Ìṣọwọ́ sọ̀rọ̀ ẹ̀ gan ẹ̀rín ni. Ẹ wá wò, ó wálé ayé, ó lọ bẹ́ẹ̀. Mi ì mọ̀ bóyá ó ti bímọ, mi ì mọ̀ bóyá ó ti marry. Torí kò kéré ọmọ bíbí, kò kéré marriage, kò kéré ìyàwó níní. Ẹ̀yin ọ̀dọ́ ń sìn, gbogbo ìgbà tí ògo bá ti dé, ẹni tó nà ògo ò gbọ́dọ̀ jókòó rẹpẹtẹ, kò gbọ́dọ̀ dẹnu lẹ̀ bí ìgò tàdá. Olórin kan kọrin, ó nẹ́ni tó bá ti dé ní ilé òun kò gbọ́dọ̀ sàsùn para, ara iwájú ẹ má sùn lọ, ọ̀nà tí mo bá yọ sí wọn kò dẹrùn. Ṣẹ̀fíọ́lá olókọrin yẹn. Ẹni bá ti lẹ́ni ilé òun kò gbọ́dọ̀ sàsùn para, ara iwájú ẹ má sùn lọ, ọ̀nà tí mo bá yọ kò dẹrùn. Wọ́n fẹ́ máa show from papa, wọ́n fẹ́ fi mí tajà, mi ò gbà o. Ṣé ìwọ tó o bá ti lè jáde táyé tí ń gbọ́ ẹ ní kìíní ní kejì, wá máa sáré pé báwo lo ṣe ní wọ̀ lókun, báwo lo ṣe ní kàgbákò, báwo lo ṣe ní, torí pé àwọn kan wà tó pé ológo ni wọ́n ń wá, inú afẹ́fẹ́ iná dẹ̀ ti ń rí wọn mú. Àwọn kan wà, ẹnìkan sọ̀rọ̀ kan jọ́ kan, ó ní kò sájẹ̀ lórí ilẹ̀ mọ́, inú afẹ́fẹ́ ló wà. Gbogbo obìnrin la jẹ́, kò sẹ́ni tó máa pè tí ò ní jẹ́, àwa la tún nù ẹ̀. Ìwọ tó o bá ti rí pé ògo ẹ ti ń tàn, o ti ń rógo yẹn lò, wá máa sáré bó ṣe máa pẹ́, bó ṣe máa pẹ́ tó máa láàsì mọ́ ẹ lọ́wọ́, eré yẹn lókù tó máa sá. Nítorí pé àti gàkàsọ ògo kò yí sì kò rọrùn, àti débi ọ̀rọ̀ kò rọrùn. Bọ̀bọ́ o bá ṣe ìgbà tó ń jìyà lánàá, ẹni tó bá wà nípò oṣù kò ń nọ̀tà. Yá, tó o bá jólóṣù tó rọ́wọ́ mú lọ sẹ́nu, tó o lè pààrọ̀ aṣọ, tó o lè change aṣọ, tó o ní occasion, tó o lè múra káwọn èèyàn recommend gbá èèyàn lélẹ́yìí, o ò lè nọ̀tà. Àmọ́ ṣáwọn tó ṣe é pé o bá ti ń rí kan tó ti ń pawọ́dà tí kankan tó ti ń fún ẹ lásán kankan,
ìgbà yẹn lọ́tà máa pọ̀ wọ́n á ní wọ o fẹ́ mórí bọ́ láàrin àwọn Yorùbá dẹ̀bọ̀ wọn níbi kú ilé òpa ni tòdí ò lè pààyàn. Mò ń gbọ́ tí kan nínú àwọn ọ̀rẹ́ ìgbà tásídẹ̀ǹtì yẹn wọ́n upload fídíò ẹ̀ náà ní pé ṣé èèyàn ò kí ń lọlé ló ń lọlé ni ṣé èèyàn ò kí ń téèyàn bá ṣoríire nídàálẹ̀ ṣé kó má lọ sí ilé ni ṣé ó ṣàṣọ ó pùtì ọ̀rọ̀ yẹn bákan. Ẹ lè rò pé ilé kó má jẹ́ lé ẹ dẹ̀ lè rò pé ta kó má jẹ́ ta ẹ dẹ̀ lè rò para yín ni kó má jara yín. Ọba tó ní wá ló mọ kọ̀kọ̀ ló mọ gbangba tí nǹkan kan bá ṣẹlẹ̀ a máa rò ó síwájú àrò sẹ́yìn bọ̀kálukú ló mọ̀ ìdílé tó ti wá. Àwọn ìdílé kan wà tó ṣe pé ìdílé ayọ̀ ìdílé ìdùnnú ni tọmọ bá ń ṣe rere báyìí ògo yẹn á máa tàn bó bá ṣe ń tàn lọ náà àwọn tó ní náà máa protect ẹni o nítorí kò sí ìdílé ọ̀hún tí ò sí kà kò sí ẹ̀yìnrán wa lórí bẹ́ẹ̀ gbogbo ìran tó kù náà ní tiwọn bọ̀wọ́ ló máa mọ bó ṣe máa ṣe kíni nítorí pé kíni wọ́n ní tíṣu ẹni bá ta à ń fọwọ́ bò jẹ ni ẹlòmíì kò tó náwó kéńkélé kan báyìí frapapa ti ṣẹlẹ̀ frapapa ó ti ṣẹlẹ̀ wọ́n ti ń gárò wọ́n ti ń gáàsì wọ́n ti ń ṣe bíi pé bá pé kíní ẹ̀sọ́ láyé bí ṣe wà yìí bóyá tó o bá wo bọ́dì mi ló máa fi mọ lẹ́vù mi tàbí mo wọṣọ aṣọ ńlá dẹ̀kọ́ léèyàn ńlá. mo sọ̀fọ̀ ọ̀dọ́ mi bùlàbùlà yìí pọ̀ jù lọ́nláìn Sanku tó rẹ̀rẹ̀ ńlẹ̀ ikú pa òun ló lọ yìí kọ́ ló ń bá wa foríjì ọmọ yìí o gbogbo script ẹ̀ tó ń ṣe kò wọṣọ pé làwùlàwù kò ṣe làwùlàwù kò ṣe fran papa a ṣe script gan ó ṣe kan ní nǹkan bí iṣẹ́ last 2 weeks kọ́ ni mo rí ni tó lọ wọ agbádá lórí ìjọ ẹ̀ náà ló sọ pé nǹkan mẹ́ta lòún béèrè lọ́dọ̀ ọba tó ní. Ìwọ àwọn tí ò tó ẹ gbogbo wọn ló máa fẹ́ràn yàgbó sí tó máa sọ̀rọ̀ sí máa ṣe dáadáa kiri online ọ̀nà ọmọdé búrò kó bojú wẹ̀yìn òòjọ́ kó lolúwéré ń pa ni òòjọ́ kó lolúwéré ń pa ni. Ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ ẹ bá dẹ̀ ti ra mọ́tò tẹ́ ẹ bá fẹ́ rìnrìn àjò ẹ fi sùúrù wa mọ́tò ẹ fi sùúrù ẹ fi wa mọ́tò ó pọ̀ lérí àmì gan láwọn bọ́ìsì yẹn tí mi bá drive kọjá níwájú ṣọ́ọ̀bù mi màá ní ṣé àwọn ọmọ yìí rò pé ẹ̀mí ṣó náàrọ̀ ni mo tún wá rò ó pé éèjì tí wọ́n wà éèjì yẹn kò tí ì sọ fún wọn pé ẹ̀sọ̀ labalẹ̀ ayé ẹ̀sọ̀ náà ní ká bá wọn lò àmọ́ ṣáta ẹ bá ti ń rẹ́ ní pé ìsákèésì wọ́n ní táyà mọ́tò àwọn Sanku yẹn ó fọ́ lórí eré according to the story bóyá ó máa tọ́ǹbù náà ni torí mọ́tò yẹn ó parẹ́ ní gbogbo mú yẹn ni wọ́n dẹ̀ sọ pé wọ́n ẹ̀gbọ́n ẹ̀ kan ló máa ń wà ló máa ń drive ẹ̀ káàkiri wọ́n ní travel tó wọ́n fẹ́ travel yìí pé ó sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé ẹ jẹ́ káwọn wá driver òun ò fẹ́ kẹ́ ẹ drive according to the story tá a gbọ́ wọ́n dẹ̀ wọ ẹni tó fẹ́ wà wọ́n Sanku Ọlọ́run bá mi foríjì ẹ̀ tó bá jẹ́yàn ló wà nídìí ikú ẹ̀ ọba tí kì í lé ni kó tó mú ni á bá wa múrú ẹni bẹ́ẹ̀ àsìkò tó go bá tàn nínú àwọn ọmọ títí ẹ̀ náà ògo lé wọn á wọ̀ lókun àsìkò tóun náà bá fẹ̀yìntì pé ògo ọmọ tòun ló ń tàn yìí wọ́n bá jẹ́yàn ló pa Sanku àsìkò tó bá fẹ̀yìntì tóun náà fẹ́ máa jẹun ọmọ igbe oró igbe ọ̀fọ̀ á sọ nínú ilé ẹ̀ láṣẹ Èdùmàrè kí náà fẹ́. Nítorí pé ọ̀tọ̀ ò fẹ́ ká rẹrù ká sọ orí ẹni ló ń dáàbò bo ni ọ̀tá ilé ọ̀tọ̀ òde tí wọ́n náwọn ò fẹ́ rí wa a máa lò wọ́n mọ́gbà ni àní tó bá ṣe pé ẹni tá a bínú obìnrin tá a fọbẹ gbé jáde ló bá náwó nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Sankusẹ́ kò ní lọ́jọ́ méje láyé kó rí wo ọ̀fọ̀ bẹ́ẹ̀ kó tó sọ nínú ilé ẹ̀ láṣẹ Èdùmàrè nítorí pé ṣí ẹni tó lè pa ni tí ò lè jí ni lẹ́yìn ọba tó ní wá òun lọ́ba tó lè pa tó lè jì
tó bá dẹ̀ wá ṣe pé àmúwọ́ ọba tó ní wá náà ni tó bá jẹ́ kádàrá ohun tí Sanku kọ ló wá sí ìmúṣẹ fún. Ọlọ́run bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀, bá wa forí ẹ̀ṣẹ̀ ẹ̀jì, ẹ̀ṣẹ̀ tó mọ̀ọ́mọ̀ ṣẹ̀, tó fẹnu dá, tó fabẹ́ dá, tó fojú dá, tó fetí dá, tó fi gbogbo ara dá, kọ́lọ́n bá wa yáàfì ẹ̀ kó mójú kò fún. Nítorí pé kò rọrùn láti àkàbà ògo, kò rọrùn kọ́mọ ológo kó tó rí sẹ̀mí ẹ̀ lò. Ikú ọ̀dọ́ ń pọ̀ jù láwùjọ wa. Ikú àwọn ọ̀dọ́ tó gbọ́ yẹn bá ti tàn báyìí pín ló ń kú. Tó gbọ́ yẹn bá ti tàn báyìí pín ló ń kú. Ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé ó lọ ṣàfọwọ́fà ni, ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé ó lè ṣe nǹkan ni, ọ̀pọ̀lọpọ̀ lè ṣe pé bá pé kiri ni. Ṣé gbogbo wọn náà ń ṣàfọwọ́fà? Ikú ọ̀dọ́ ti ń pọ̀ jù láwùjọ. Ikú ọ̀dọ́ ó ti ń pọ̀ jù láwùjọ. Àwọn ológo dẹ̀ ni wọ́n ń yọ bí ọwọ́ tí wọ́n ń kú. Gbogbo àwọn tó ń gbé kólòsì wọn ò kú o. Àwọn tó ń lo tramadol wọn ò kú o. Gbogbo àwọn tó ń gbọ́jà táwọn aṣọ báyìí kiri zizi wọn ò kú o. Tó máa jẹra mọ́lẹ̀ àwọn yẹn ò kú o. Ìyí tó jógo tó ṣe pé ògo tó bá tàn làmìlaka tán, ògo àgbáyé àwọn ni wọ́n ń yọ tí wọ́n ń kú. Ọlọ́run àtò ẹ̀ṣẹ̀ o, àdẹ̀lẹ̀ kú èrè. Ìwọ ló mọ bó ṣe nètò, ìwọ ló mọ ohun tó gbà lérò lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Àánú la ṣàbèrè fàánú gbà wá, forí ẹ̀ṣẹ̀ wa jì wá, tún wá ṣe ń bi tá a kù sí. Táànú bá ti débẹ̀ dà, gbogbo ìtókù ti di rọrùn. Ojú àánú ẹ̀ má kakó lórí wa o, má kakó lára wa, lórí ọmọ, lórí iṣẹ́ wa. Àdẹ̀ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ìyá mi Péjú Ògúnmọ́lá, Ọlọ́run bá mi rọ́ yín lójú. Àwọn ọmọ tó lóògbé fi sílẹ̀, wọ́n á dirú digba. Agbára Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí alápàdúpẹ́ ni. Òun lọ́ba tó lè pa, kò sí kóòtù tá lè fà á sí. Kò sí bó ṣe lè dùn wá tó. Ó yọ Ọlọ́run. Ó yọ Ọlọ́run. Èèyàn ń bímọ 12 tí gbogbo wọn ń yè tí nǹkan kò ní ṣe wọn. Ọlọ́mọ 9 wà, ọlọ́mọ 7 wà, ọlọ́mọ 8 wà, 4 wà, 3 wà, 2 wà. Ó dẹ̀ wù ẹ̀yin tẹ́ ẹ bí kan ṣoṣo. Ó dẹ̀ kú. Ó yọ Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ wá ní ṣìṣe mọ́ nínú ayé. Àwọn tó fi sílẹ̀ wọ́n á dirú digba fún yín. Wọ́n á dirú digba fún yín. Orí bí ò ṣe bẹ́ẹ̀ kò yí padà. Ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Àmín. Torí wọn pé Christian ni wọ́n. Sanku, iwájú tó dojúkọ á dáa, ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ o. Gbogbo ohun tó lè gbélé ayé ṣe, lágbára lọ́wọ́ Ọlọ́run, àwọn ọmọ ìyá ẹ̀ tó kù wọ́n á ṣe, wọ́n á dùn yẹ́nu, wọ́n á dùn bàbá ẹnu. Ọlá la haula wala quwwata illa billahi al-azim. Àwa abiyamọ, ẹ jẹ́ ká fúnjà lórí ọmọ wa o. Tó bá jẹ́lé pásítọ̀ ló mọ̀, kì í ṣàwọn pásítọ̀ olórí burúkú o. Tó bá jẹ́lé àfáà ló mọ̀, kì í ṣàfọ́ olórí burúkú o. Tó bá jẹ́lé àwọn oníṣẹ̀ṣe ló mọ̀, kì í ṣàwọn babaláwo èké o. Àwọn tó ń wá nǹkan fẹ́ jẹ o. Nítorí bẹ́ẹ̀ bí ṣe wà yìí, bí mo ṣe wà yìí, kí n tó lè súnmọ́ ẹ, ọba tó ní mí á ti kọ́kọ́ fi mí hàn yìí, á ti fi ẹ́ hàn mí. Mi ìdẹ́ iṣẹ́ ni tó ń kílìṣì mọ́yàn. Ọlọ́run, mi ìṣẹ́ ni tó ń kílìṣì mọ́yàn. Olófi jẹ́ pé mo jẹ́ èèyàn tó dísẹ́ǹtì gan. Ó ti yé. Mi ń kílìṣì mọ́yàn. Kí n tó lè súnmọ́ ẹ, tí conversation kan fẹ́ máa wáyé, ọ̀nà á ti jì. Gbogbo èèyàn kọ́ ló mọrú ẹ̀ ṣe. Kì í ṣe pé mo dínú. I'm a free person. Mind mi free. Tí n bá bẹ́ẹ̀ ṣe, kò dìgbà tó bá sọ wípé kí ló wà lọ́kàn mi. Inú sọ̀rọ̀ sí mi ló ti máa mọ bí mo ṣe jẹ́. Ó ti yé. Inú sọ̀rọ̀ sí mi, inú hùwà sí mi ló ti máa mọ pé bó ṣe rí leléyìí. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká fúnjà lórí àwọn ọmọ wa. Ẹ gbọ́wọ́ láwọn ọmọ yín lórí, ẹ ṣàdúrà fún wọn. Èyí tó bá wà lókèèrè, ẹ fọyàn yín méjèèjì, ẹ fi ṣàdúrà fún. Ẹ gbẹ́lẹ́dà tí yín náà mọ̀, ẹ fi ṣàdúrà fáwọn ọmọ yín.
àdúrà wa gbà lágbára Ọlọ́run a ní sunkún lórí àwọn ọmọ wa Sanku tó kú yìí Ọlọ́run á fi ra jẹrin fún bàbá àti ìyá ẹ̀ ni lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ẹ̀yin tó kù gbogbo bí tẹ́yin náà bá kù sí ẹ lọ túnṣe ọ̀rọ̀ òdì nínú script ẹ yọ kúò àná táwọn ìyá yẹn kò sí àwọn onífíìmù tó ń bá ṣe fíìmù tó ń ṣépè wọ́n máa ń lọ re dànù wọ́n máa ń padà re bẹ́ẹ̀ ni wọ́n máa ń padà re ìmíì máa padà lọ wẹrí ẹ̀ ẹ̀yin ọmọ ń sìn mi rò pé yín ṣerú ẹ̀ ẹ jọ. Hello màá ṣe ń sìn bá mi sẹ́ndì account number ó ti tún kọ́ọ̀tì fóònù. Hello? Oh yeah, send the account here. Send this. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ kí n tó máa lọ tí máa fi káàdì ẹ̀. Gbogbo àwa abiyamọ. Yálà ìwọ ti ṣe. Yálà ìwọ ń gbégbèsè àti ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí. Tàbí wo ìtí ìṣe rí tó dẹ̀ ń ro kan pé tó bá ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀ náà máa ṣe bí Aláǹgbájá ṣe ṣe. Tẹ́tí kó gbọ́ mi. Ẹ̀yin abiyamọ kan àti pé kò yẹ ká máa pè yín lábiyamọ ó yẹ ká máa sọ̀kò pa yín ni. Ẹ̀yin kan wà tó ṣe pé tá a bá ti rí yín báyìí ó yẹ ká máa dáná sun yín lóòyẹ̀ ní nínú ẹ̀yin abiyamọ lóbìnrin àti lọ́kùnrin náà lórí burúkú pọ̀ nínú ọkùnrin náà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bóyá ó ti ṣí ẹ́ rí bóyá kò ì ṣí ẹ́ rí bóyá ó ti ṣèyá Aláǹgbájá rí lẹ́gbẹ̀ẹ́ tàbí kò ì ṣèyá Aláǹgbájá rí lẹ́gbẹ̀ẹ́ bóyá ó tiẹ̀ ti bàbá Aláǹgbájá ti ṣe rí lójú tiẹ̀ ló dẹ̀ wò pé ohun tó ṣe tó bá kàn wọ́n náà padà ṣe wá tẹ́tí gbọ́ mi òfò ẹni ò ní ṣe lomi o ṣé rí ẹ̀yin òbí kan wà tó ṣe pé tí ọmọ yín bá lóyún kò sí gbèsè tẹ́ máa gbé ẹ̀ tí ẹ fẹ́ mọ̀ kó lọ ṣẹ́yún ni ẹ fi ọ̀nà òfò ọ̀nà àdánù ọ̀nà payín keke ọ̀nà bọ́mọ yẹn ṣe máa já tó ṣe pé ọ̀la ẹ̀gùn ò ní nútùmọ̀ sí òun lè fi hàn ọmọ yẹn o kọ́mọ lóyún bóyá ó wà ní at age of 15 years 16 years 17 years 18 years 19 years 20 years ẹ máa sọ pé ó kéré ìwọ ọ̀yá tó bí éèjì wo ló wà tó fi bí ibẹ̀ kọ́ ni mo ń lọ ẹ̀yin òbí tó ṣe pé tọ́mọ yín bá ti lè lóyún tẹ́ ẹ dictate báyìí kò sọ option kó má bàa dojú tì yín ìtìjú yẹn kò lè tọ́dún kan tójú kan bá tì yín nínú ẹ̀ káàbọ̀ síbọ̀sì Yorùbá bọ̀ mo ti rí màá ṣe mo ti rí Yorùbá bọ̀ ìtìjú yẹn tó bá wáyé ẹni tó bá lọ bá pé ẹ fún mi láṣọ ẹ fún mi lóúnjẹ fọmọ yìí ló lè bu ẹ ló lè lẹ̀ mọ́ ẹ lára tí ò bá ti sí yẹn ẹ̀yin òbí kan wà tó ṣe pé ẹ nítorí pé kọ́mọ yín lè lọ sí yunifásitì kó ba lè ṣàṣeyọrí ìwé ìmí ń fún ọmọ ẹ̀ lábẹ́rẹ́ family plan lálápá àti lónídìí àti tablet tó máa ní kó máa lò ẹ̀ ń ba yí àwọn ọmọ yẹn jẹ́ ní ẹni tí ò bímọ rí torí kó máa prevent ara ẹ̀ kalẹ̀ kó máa protect ara ẹ̀ kalẹ̀ ẹ̀yin òbí kan wà tó ṣe pé ẹ̀ sínú òbí àbí agbaniyin ìgbà tọmọ ẹ lóyún bóyá ọmọ yẹn kò tí ì níṣẹ́ lọ́wọ́ ọmọ bíbí ò ń ṣàrùn o mo sì tún máa tún program sì máa tún treat lórí ìtẹ̀yìn òbí olórí burúkú tá à ń sọ yìí ọmọ ẹ bóyá ń kọ́ṣẹ́ lọ́wọ́ most of ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń ṣẹ́yún jù ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sìn lórí ni tẹ́ ẹ máa ní pé ẹ joyè nínú ẹ̀sìn ẹ joyè nínú ìjọ ẹ fẹ́ kójú tì yín ẹ fẹ́ kọ́mọ yín náà ṣe ìyàwó bọ́mọ ìyá Aláǹgbájá ṣe tó dẹ̀ ṣe pé ẹ̀wà rántí kádàrá tọ́mọ yẹn kọ olórí burúkú ni yín níbi kẹ́ ẹ máa ṣẹ́yún fọ́mọ ọmọ mi ìdélé ọkọ ń sìn ó ń bẹ lọ́hùn ọjà tó kó o rà òun ló ń kówó lé ọjà tó kó o gbà láwùn rárá ẹ ní kó máa sanwó ẹ̀ tí ò fojú rí níbi pé kẹ́ ẹ máa ṣẹ́yún fọ́mọ. For your information gbogbo ẹ̀yin ọ̀dọ́ ń sìn tẹ́ ẹ bá fẹ́ ṣe wedding fún yàn
kẹ́ ẹ bá jẹ́nu ìjọ ẹ jẹ́ kó lóyún kẹ́ tó ṣe wedding. Arise my court, my case jàre. Ẹ jẹ́ kó lóyún kẹ́ ẹ róyún nínú ẹ̀ báyìí pé yes, doctor ti ó ti confirm ẹ̀mẹ́jọ wedding. Ẹ̀sìn wo gbà pé ká súnmọ́ ra wa kó tó di pé afẹ́ra yín wọ́n máa padà bá yí ẹ jẹ́ ni. Ìhun tó rà náà máa ní ọmọ akówólé. Wọ́n á sọ pé ẹjọ́ ń wọ́ ọmọ káàkiri. Ẹ̀ẹ́dẹ̀mọ̀ sẹ̀mí táwọn ìyá yìí ti bọ́ ọmọ yìí gbé ń bu ọmọ mi ti bàjẹ́. Story kan nìkan ló gbé wá bá mi. Ẹnìyẹn private chat mi ní DM náà nínú àwọn fans náà ni. Ó ní kí n fi ṣe program. Voice note yẹn wà bí mo ní mi ní play. Ọmọ ẹ̀ lóyún. Wọ́n wá torí pé oyè tí wọ́n jẹ nínú church. Ọmọ yẹn ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni olóyún. Tí ó dẹ̀ sí pé kò ọkọ ò dìde pé èmi ni ẹni tó ní oyún yẹn sọ pé kó má ṣe oyún pé kó fi sílẹ̀. Ẹ̀yin ni is because of oyè tẹ́ ẹ jẹ́. Bàbá ọmọ gangan ló lóògùn fọmọ. Ìgbà tó oyún máa jábọ́, ó lọ jábọ́ ní ṣọ́ọ̀bù tọmọ tí ń ṣiṣẹ́. Oyún 5 months, ó jábọ́ ní complete. Ọ̀gá ló ṣe máa ń sọ pé nùrùn. Ìgbà tó máa jábọ́ lòun ní, irú kíni ló ní dádì òun ló fún òun lóògùn. Àzúmì tí nǹkan kan bá ṣe ẹ́ bí ńkọ́. Wọ́n lè sọ pé wọ́n lo kádàrá ẹ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Ẹ̀yin òbí olórí burúkú. Ẹ̀yin òbí tó ṣe pé ẹ̀ ń retí ayọ̀ lọ́dọ̀ ọmọ tó yẹ pé ẹkún lẹ̀dẹ̀ máa bá pàdé lọ́la tí ò rújú rárá. Ọmọ ń kọ́ṣẹ́ lọ́wọ́ ló bá lóyún. Tọ́mọ yẹn bá kọ́ṣẹ́ tán, tó kàwé tán, tó di máṣà, tó ṣe gbẹgbọ́ ẹ̀ tó kí ló máa fàbò sí? Ṣé bọ́mọ náà ló máa padà? Tọ́mọ bá bímọ lásìkò yẹn, ẹ máa mọ́nítù ẹ̀ tí ò tún fi ní fìdí kàn. Tí ẹni tó respond tó ẹni tó bá dẹ̀ tí ẹni tó ní bá ti respond fún títún ní problem kí ni ìṣòro. Ẹ jẹ́ kó bí ẹ mọ́nítù ẹ̀ kó wá fèsì iṣẹ́ yẹn kó ṣàṣeyọrí iṣẹ́. Èrè lọmọ yẹn máa jẹ́ fún lọ́la. Ìtọ́kasí ìdùnnú ló máa jẹ́ fún lọ́la. Ó tún máa jẹ́ kó lè ronú lọ́la. Níwọ̀n bá àgbà tí ẹ̀yin òbí tẹ́ ẹ bímọ yẹn táyé tí yín gan bá ta sánsán. Ẹni tó lóyún gan tí ò bá ní kápá tí ẹ̀yin dẹ̀ ní kápá ṣe bẹ́ẹ̀ sí ẹ lórí ẹ̀. Tó bá dọ̀la ìtàn ló jẹ́ máa jẹ́ fún gbogbo wa. Àdẹ́pà kan ayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣẹ́yún fọ́mọ. Ọmọ yín ò ṣàgbàfọ̀, ó ń kaṣọ wálé ẹ rójú olè ẹ mú. Ọmọ mi tiẹ̀ ìgbésẹ̀ ìyá ẹ̀ lòun ti rí láyé tí ẹ fi bàjẹ́. Ìyá wọn bọ́ ṣe ń yọ kọ́kàn díẹ̀ náà ń tì mí ìbọ̀. Ó ti rí pé oríṣiríṣi man friend ìwọ tó ní single mother ni ẹ́. Ẹ̀yin single mother torí yín pé ẹ pọ̀ online tọpọlọ yín pé tẹ wise tẹ dẹ̀ ṣiṣẹ́ ilé yín ò ní dàrú ẹ jèrè ọmọ. Ṣé ẹ rẹ́yìn single mother kan okó ló lé yín kò lábẹ́ ọkọ. Ẹ tún wá padà bẹ́ẹ̀ ṣe dá wà náà ẹ tún fi tiyín ẹ tún fi kó bọ́ ọmọ obìnrin tó wà lọ́dọ̀ yín. Ogbe room self different type of man ló ń wá ẹ wá síbẹ̀ tó ń bẹ́ẹ̀ sùn. Ọmọ yìí náà wà nínú ilé kí ló ń fi hàn ọmọ yẹn ọ̀nà tóun náà fẹ́ gbà ló fi hàn. Táwọn ọmọ ẹ̀ bá wá lóyún ẹ̀ṣẹ̀ tó bá lóyún ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá rí ọmọ mi ó ti wọ́. Ọmọ tí ò ṣẹ́yún tí ò bímọ kí ló mú dodo ẹ̀ kó wọnú. Ẹni bá bímọ ni dodo ẹ̀ ṣáà ń wọnú. Tó o báyìí tí ì bímọ tó o dẹ̀ ṣẹ́yún ìdodo ẹ̀ ta báyìí ló máa wà. Ó lè má tó bí orí àṣì wà ń ta nítorí gbogbo ìgbà tí tó bá ṣe pé oyún wà ń bẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tí ẹ̀jẹ̀ bá ti fọ́ọ̀mù sínú báyìí ẹ mọ̀ pé orí ìdodo náà ló bá ìwọ lọ. Ìkan yẹn sample yẹn á ti wà níbi ibi ìdodo ló ti máa mọ̀ pé ó dà pé oyún wà lára ọmọ yìí. Ọmọ mi báyìí ẹlòmíì rán ọmọ lọ sílé ìwé ni. Ó gbalé fún ṣe everything fún ọmọ sọbẹ̀ dòtẹ́. Tírú wọn bá dẹ̀ wálé àwọn ọmọ mi ń kàwé ni. Ebi ọ̀nà ọmọ yóò kàwé bó bá ṣe kálukú ni kó ṣayé ẹ̀. Àdẹ́yìn olórí burúkú tẹ́ ń ṣẹ́yún fọ́mọ. Ẹ̀ ń ba yí ọmọdé ni ẹ̀ báyé ẹ̀ ṣe. Ọmọ mi ó lè jẹ́ kan ṣoṣo tó bá dání wáyé kọ́ ọmọ nìyẹn lẹ́ti ṣẹ́ dànù. Ọmọ mi gbogbo eggs tó bá ń produce báyìí ẹ mọ̀ pé àwọn orin tó máa ń kì sí wọn lábẹ́ yẹn irin tí wọ́n fi máa ń ṣẹ́ oyún yẹn ó dangerous àtògùn tẹ́ ń lò. Ìmí ọmọ mi ilé ọmọ ẹ ti bẹ̀ ní kòkòrò á ti wọ́ bẹ̀
tó ṣe pé kò ní lè gbogbo spam tó bá ń wọ bẹ̀ báwọn máa domi ni láti bí kò sírú fẹ́ṣọ̀hún ó máa ṣiṣẹ́ délé ọmọ fún ẹ kán ti ẹ̀bẹ̀ ti jáde kán fi sí gan kò ní í ṣiṣẹ́ ń bu ọmọ mi títí kékeré bàjẹ́ níbi oyún ṣiṣẹ́ yìí náà ni ayé tá a wà tó yẹ pé kálukú ń fọmọ ṣoge ni ẹ lọ wo orí TikTok àwọn ọmọ kéékèèké tó bímọ ẹ lọ bó ṣe ń tọ́jú ọmọ wọn ẹ lọ wò wọ́n káàkiri ìwọ òbí kan wá ní god ó wá wò pé ọmọ ẹ lóyún o ṣó o mọ̀ gbà tó bá adániwáyé tó kọ ọmọ pé àsìkò tẹ́lẹ̀ yìí máa lóyún lélẹ́yìí ẹ mọ̀ pé gbogbo ohun tá a fẹ́ jẹ́ tá a fẹ́ dà ọba tó ní wá ti kọ́ ọmọ wa ọmọ wa lóyún tà ìlóyún ẹ ọmọ mi ń lọ sí school ẹ lọ ṣẹ́yún fún ọmọ alóyún tà ìlóyún ọmọ mi ń lọ sí ó ń ṣe kiri kan lọ́wọ́ ẹ lọ ṣẹ́yún fún mi ìfẹ́ kó foyún ṣèyàwó most of ẹ wo bí à ń bẹ lóhùn bó ṣe kún gbogbo ayé ń sìn ẹ lọ wo à ń bẹ lóhùn bó ṣe kún gbogbo ayé wọ́n pọ̀ lára ti tèmi náà bó òkùnkùn òní kùn kó nínú má mọ́nú ẹnìkan sọ history kan fún mi òun wà ní secondary school lòun lóyún ó ní dádì òun dẹ̀ ti fi òun proud pé ọmọ òun máa kàwé òun lògo òdílé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ bẹ́yìn náà ṣe máa ń sọ ẹ̀yin lẹ́mọ̀gó òdílé láàrin gbogbo ọmọ yẹn wá ṣe mistake ó lóyún ìbẹ̀rù ò jẹ́ kó lè sọ ó ní mọ́mì wọn á fòun ṣe yẹ̀yẹ́ ṣe bí wọ́n nìkan láàyò bàbá òun máa bẹ́ orí òun tó bá gbọ́ àǹtí ẹ̀ tó gbó ní kó lọ ṣẹ́yún tí náwọn ṣì ń jà ẹnìyẹn kọ́ ló ń bá mi dá lóhùn ayọ̀ kò tí ì bímọ láti gbà yẹn mo níbo lẹ wá kàwé dé gbogbo ẹ̀yin ṣẹ́yún ohun tó lówó ń wá tí ò rí ó yẹ kó o kọ́kọ́ dunú ni ìbá àṣọ ọmọ ọkùnrin ló fúnyàn lóyún tó dẹ̀ sátẹ̀ ń pe tiẹ̀ ni wàá kọ́kọ́ dunú pé ọlọ́run mo dúpẹ́ o ohun tó lówó ń wá tí ò rí tó bá jóbìnrin ló bá lóyún kọ́kọ́ dúpẹ́ ọlọ́run ó ṣe o ìgbà ẹ jẹ́ kí n sọ ìṣìrì kan fún yín ní 2023 ọmọ mi kan ṣèyàwó ó ti kọ́ṣẹ́ ó ti gbàyè freedom kò tí ì ṣe freedom gbà yẹn àṣà kò tí èmi ò tètè detect ẹni tó wá súnmọ́ mi ló lọ bá pé báyìí ìṣẹ̀lẹ̀ sí òun ló bá mi bí yẹn ṣe tẹ́ńdà ọ̀rọ̀ yẹn mu ní ìṣẹ̀dá mi ó ṣe o mo fẹ́ rọ́mọ ọmọ láyé ẹ̀gbọ́n ẹ̀ ti bímọ tẹ́lẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ orí mi ọmọ mi ò yàgàn nínú ayé orí mi ò ṣe o ó tó lọ́pẹ́ ọmọ bá wò pé níbo ni mo bá yọ yìí torí wọ́n mọ̀ pé mi tolerate nonsense bọ̀ bí ní sọ fún ọmọ pé tó o bá ṣe báyìí ní irọ́ tó bá dé ló máa mú attitude tí n fẹ́ gbé wá ló bá ń kọ́kọ́ wò ń pé ìyá yìí àbò ń díbọ́ ni ọ̀nà olóhùn ọmọ bóun ṣe fẹ́ sọ òun ò dẹ̀ mọ tóun lè ṣe mo ní ìṣẹ̀dá mi náà ni òjò ọmọ tó lè ṣe ni òjò ọmọ tó lè sọ kò sí wàhálà ṣùgbọ́n omi ẹni tó noyún olóhùn mọ̀ fún mi ní nọ́mbẹ̀ ọ̀dẹ̀ gba nọ́mbẹ̀ hello ẹ wá rí wa o ìyá Láńgbájá ló ń sọ̀rọ̀ ó dẹ̀ da alẹ́ ẹjọ́ yẹn bóyá alẹ́ ẹjọ́ kejì ni òun àti mọ́mí ẹ̀ wá wọ́n dẹ̀ respond sí kí la tún bá kà o kí ni wàhálà o kí ni ìṣòro o kí ni ìdààmú wọ́n dẹ̀ program gbogbo a process wọ́n níyàwó wọ́n máa ṣe yàwó láàrin 2 months la fi ṣe yàwó yẹn láàrin 2 months la fi program yàwó yẹn ó dẹ̀ di ṣíṣe ọmọ yẹn ìgbà tó ní last week wọ́n wá sọ́dọ̀ mi grandma you are looking good you are looking fine bó ní máa looking fine ìgbà tí jẹ́ ń tọ̀ bẹ̀ bọ̀ ẹ̀ kàn dẹ̀ ẹ̀rú kan dẹ̀ légbodò dandan ni kí n máa dà ṣé ẹ rí kí láǹfààní ọmọ tó kàwé tó ṣe gbogbo ẹ̀ tó lọ ìlú òyìnbó tó gba dìgírì tó gba mástà tí ṣọ́ọ̀bù ẹ̀ kún láti bíbà yìí síta ṣe bí yanràn láàrin ara wa nìyẹn tó wá ṣe pé ó kù sí bí ọmọ ẹ mọ̀ pé téèyàn bá ń bẹ lọ́hùn bóyá torí pé mi dẹ̀ bẹ lọ́hùn ọmọ ni mo ṣe ṣẹ́rí ìṣe nǹkan yẹn kọ́mọ mi gbóyún wálé láti age of 15 years kó lóyún ó máa bí ó máa tún láìfò ẹ̀ plan ni tó bá bí tán àwọn protocol tí ń dẹ̀ máa là kalẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé kò sẹ́ni kò ọgbà tó lóyún ọba tó ní ò sọ fún ẹ pé ìgbà báyìí lòun lè jẹ́ olóyún ìgbà torí ọba tó ní wá ló là ṣe oyún lọ́dọ̀ ọmọ mi láti ìgbà tó wọ́n ti fẹ́ jẹ tí wọ́n ti ń bá sùn kò lóyún rí
ìmí tí wọ́n wá fi kàn tọ́lọ́ ń jí odò didi tó lówó ń wá ìwọ tó o bá bẹ lọ́wọ́n ọmọ rí wà á mọ tó ń jẹ́ pé kéèyàn wọ ọmọ sórí ìwọ tó ń bá fi kàn tó ń fi kàn ẹ̀ tó kàn ń bí o mọ yìí. òun ni mo ṣe ń sọ yín pé ẹ̀yin òbí bóyá o ti ṣe rí bóyá bàbá láńgbájá olórí burúkú bàbá òun lóògùn fọmọ pé kó ṣẹ́yún o mọ̀ bóyá ògùn ọmọ ló ti ṣẹ́ dà ẹlòmíì ti ṣe ògùn ọmọ dànù àwa dọjọ́ alẹ́ aláwọn tóun bí ò náànú ò lè náànú ẹ̀ ìyí tó fẹ́ náànú ẹ̀ ló ti dá padà yẹn ìyí tó fẹ́ kóre wánú ilé ẹ̀ ló ti dá padà yẹn ìyí tó fẹ́ jẹ́ kí gbogbo ògo yẹn kó papọ̀ kó yọ àwọn tó kì ní ọ̀fìn ó ti lè padà ọdún ìtì ìtọ́jú bọ́ ẹnìkan sọ history kan ẹlẹ́ẹ̀kejì oníyàwó òun àtẹ́jọ́ 20 years ó lóyún ọkọ wà ní bíi bóyá bíi 24 or 23 or 25 ṣá kò sí nǹkan kan gbà yẹn labour ni wọ́n ń ṣe kò tí ìgbàlẹ̀ ó sì ń yọlé gbé lọ ẹ̀dọ̀ mọ̀ fáwọn boys yẹn máa ń jọ ń gbélé ń gbà yẹn ó ti pẹ́ o first boy yẹn ti fẹ́ pé 30 years now báwo làwọn ṣe fẹ́ ṣe wọ́n nígbà táwọn bímọ àkọ́kọ́ kò sí nǹkan kan kò sí nǹkan kan dò báyìí iṣu àtàtà dídí làwọn fi ṣe kó mọ́ wọ́n bí kejì kò sí nǹkan kan náà wọ́n ń yí mọ́ ìgbà tí wọ́n máa bí kẹta báyìí àánú yẹn fọhùn ni àánú yẹn dẹ̀ bá wọn fọhùn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àánú yẹn bá wọn sọ̀rọ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìkíní ti bímọ nú ọmọ wọn ìkejì ti bímọ nú ọmọ wọn ọkùnrin first born kò tí ì má rí kí la wá ń bá ká bó o bá tètè bímọ wàá tètè jẹun ọmọ kò sírú ìyà tó lè jẹ tó o bá bímọ wàá tún fi sit right ni wo tó o bá dẹ̀ sit right tó o bá tún bí kejì náà ẹ̀ padà bó o dẹ̀ sit right tó bá dórí mẹ́torí á pé àní ẹyẹ encourage àwọn ọmọ pé kán máa lọ ṣẹ́yún ń burúkú ni ìṣẹ̀dá mi ò ní jẹ́ kí n rírú ẹ̀ bó o bá ti rúre wàá sọ̀rẹ́ ọkọ tó fún lóyún kó má ì tí ì tó stage pé ń gbóbìnrin sílé kó fún lóyún tó dẹ̀ ti mọ̀ pé wọ́n ló ní I'm ready to do everything nítorí pé odidi oore ọmọ tó bímọ ẹ̀ òun náà lóyún lójú ayé ẹ̀ no matter how ìgbà tó bá bímọ yẹn tó lè jẹ́gbà yẹn ni ògo yẹn ṣẹ̀ṣẹ̀ máa búyọ tàbó gu ọmọ ìkan ṣoṣo náà ló máa wà nínú ọmọ o ìkan ṣoṣo ìsídà kó ṣe pọ́n ló máa jẹ́ wèrè láàrin wọn tó máa burú gan ìburú ẹ̀dẹ̀ lélẹ́yìí á kógo dání ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tí ò bá kógo dání kó ṣe pọ́n ni ò ní tolerate nonsense irú ẹ̀mí sì bí mo ṣe jókòó yìí ìkànnì mi nínú ẹbí àìrọ́ o mo dẹ̀ dúpẹ́ àbúrò tí mo ní lẹ́yìn ẹ̀gbọ́n tí mo ní níwájú wọ́n fún mi lọ́wọ́ mi èmi náà dẹ̀ ń cherish wọn mo admire ni wọ́n ní gbogbo ìgbà kẹ́nìkan wá ṣẹ́yún irú òtún tèmi ìyá àti èmi ti bímọ ọmọ ti pọ̀ kò mọ̀ pé mi ṣùṣì máa bírú èmi kò mọ̀ pé òun ṣì máa bírú mi wọ́n ti jíṣẹ́ fún kò gbà ìgbà oyún dé ó ṣẹṣẹṣẹ kò ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ tiẹ̀ ti kúnlẹ̀ àmọ́ ṣó wọ́n mọ̀ yìí tó fẹ́ ṣe inú ọmọ ọlọ́run wádìí ìdí sọ pé ó yá àní a fún ẹsẹ́ ò ní ráre lọ́jọ́ alẹ́ ó ṣẹ́yún mi mo ṣẹ́ tì tẹ́ bá ń gbọ́ pé ó kù tì òun ló jókòó yìí ìgbà tí ìyá mi sick tí mo mú ìyá mi sọ́dọ̀ ó lo 2 years lọ́dọ̀ mi ló wá ń sọ history yẹn pé ìyá mi Àṣàbí foríjì mi mo ṣẹ́yún ẹ kò ṣẹ́ni kò sí ohun tí mi ń lò tán èmi yìí náà ni mo wá dúró tí mo tọ́jú ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò mo mú sọ́dọ̀ ó lógún 2 years lọ́dọ̀ mi ó ti ń kọ́kọ́ wá àwọn kan tó ń lọ tó ń wá tí mo mú lọ sí hospital ẹ ṣe bẹ́ẹ̀ ni bàbá tàbí wọ́n tó lọ bímọ méjì tàbí òbí kan ó fẹ́ bẹ́lẹ̀ kejì condition kan wáyé kò sẹ́ni tí yóò lè ṣẹlẹ̀ sí àmọ́ ṣá try má ṣe òmò yìí tó fẹ́ jẹ́ nínú ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi ń sìn a sì máa ń kábàámọ̀ pé àbádẹ̀ ti mọ̀ kí má ṣe báyìí láwọn ìgbésẹ̀ kan tá a ti gbé tí ò dá ìwọ tó o bá ti gbé tí ò dá má gbé mọ́ ìwọ tó o bá ń gbégbèsè àti gbé má try ẹ̀ nítorí ẹ̀ ni èmi ò kì í gbọ́ pé wọ́n fẹ́ ṣẹ́yún fún yàn ọmọ ẹ̀gbọ́n mi gangan ó lóyún lọ́dún kan báyìí ọdún ẹ̀ ló fẹ́ wá ẹ̀sùsàn màpólì ló fẹ́ wọlé sí ó wà ní àtẹ́jọ́ of 19 years náà ni ló lóyún yẹn lẹ́gbọ́n mi bá ní láéláé ó máa kàwé ni òun fẹ́ kó ṣẹ́yún mo lóyún kí ni ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọ̀dọ̀ mi ló dẹ̀ ń gbéǹgbà yẹn mo bá lọ pe gbogbo àwọn àgbààgbà
ẹ̀gbọ́n mi dẹ̀ lélẹ̀ ọmọ jẹ lọ́wọ́ gan ká má sọ mí o nínú gbogbo òkúnlẹ̀ tí ìyá ọmọ yẹn bí ọmọ yẹn nìkan ṣoṣo ló kù o ó wá lóyún wá sọ pé ó fẹ́ ṣe mo ní tí wọ́n bá dì í wọn ò lè dí èmi ẹni tó lóyún ti respond sóyún pé òun lòun ní ó dẹ̀ bímọ yẹn ọmọ yẹn fẹ́ pé ṣé ìzínà wọ́n máa lọ bí ṣé 12 years àbí 13 years báyìí lọmọ yẹn máa lọ ọmọ yẹn brilliant débi oore ló jẹ́ fún ìyá ọmọ báyìí ìyá ọmọ máa wà ní 30 something yẹn tí ọmọ yẹn bá máa fi tí ìyá ọmọ bá máa fi wọ 40 ẹ wo èjì tọmọ yẹn fẹ́ wà ó dẹ̀ ti tún bí mi lẹ́yìn ẹyẹ encourage àwọn ọmọ pé kàn lọ ṣẹ́yún bẹ́ẹ̀ bá ti ṣẹ́yún fọmọ lákọ̀ọ́kọ́ ẹ ti fi ọ̀nà ṣìnà hàn torí àwò pé tóun bá tún ní mi kò dìgbà tóun bá sọ fún yín ibi tó ń mú un lòun àtún lọ ọbẹ̀ ẹ̀ ń kó bá àwọn ọmọ yẹn ni ẹ̀ ń ba ayé wọn jẹ́ ni ọ̀la wọn ẹ̀ fẹ́ kó sọ̀rọ̀ ọmọ mi ó ti lo prevention títí tó yẹ pé gbogbo ohun tó tiẹ̀ lè produce ọmọ lára ẹ̀ ó ti bà gbogbo ẹ̀jẹ̀ ẹ̀ wá ṣèyàwó alárinrin mo kí Priscilla ọmọ Ìyábọ̀ Òjó Rakim ò ní kú ìwọ náà ò ní kú Juma Juice ò ní kú Ìyábọ̀ Òjó náà ò ní kú o àti gbogbo àwa abiyamọ ayé pátápátá kó wá kẹ́nìkan sọ pẹ́rú ìyàwó Priscilla lòun fẹ́ ṣe fọ́mọ ṣé kádàrá tí Priscilla kọ ìpín tí Priscilla yàn látọ̀run ṣóun lọ́mọ tiẹ̀ yàn torí wedding yẹn confuse ọ̀pọ̀lọpọ̀ òbí kò sẹ́bi tó máa rí tínú ò ní dùn àmọ́ ṣe level yín wà ńbẹ̀ ṣe level kan náà lẹ́jọ́ wà àti Ìyábọ̀ Òjó bọ́wọ́ eku bá ṣe mọ́ òun la fi ń bọ́jú bọ́wọ́ eku bá ṣe mọ́ ìwọ tó nǹkan kan tó fẹ́ ṣe wedding tó wò pé celebrity náà ló bá lọ gba hall ló bá délé tán sápá bá dé àwọn èèyàn ọjọ́ kan náà ni wọ́n bá ti rí yẹ̀yẹ̀yẹ̀ ó ti tán Ọlọ́run á dá Rakim sí o ẹ bu ọmọ yẹn orí ara ó fi gbóyún èèyàn pẹlẹbẹ ni gbọ́ sọ pé wọ́n ti ọ̀kọ́ dì sí fún Ìyábọ̀ Òjó ẹ máa sanwó fáìnì àti bàbá Rakim àti ìyá Rakim torí ẹ kọ́kọ́ fẹ́ dọpọlọ tèmi irú Ọlọ́run ló ṣàánú mi ẹ ó bímọ kò bímọ ó lóyún ẹ gbóyún jó ẹ gbóyún jó ẹ gbóyún hàn ẹ gbóyún hàn ìgbà tó ní òyìnbímọ àyà tèmi náà jápé ṣó yẹ kán ti upload rú oyún báyìí Ọlọ́run á sọ láyọ̀ ẹ lè fi Priscilla wé gbogbo ọmọ nítorí pé ọ̀tọ̀ ni pé títí ẹ̀ Priscilla tẹ́ẹ̀dẹ̀ ń wò yẹn kì í ṣọmọ lásán á hàn sí yẹ Priscilla ò ń ṣọmọ lásán o bó ṣe wà yẹn kì í ṣọmọ lásán nítorí pé gbogbo nǹkan ẹ̀ crowd ni olórí aláriwo ni ìpín ẹ̀ gbogbo nǹkan ẹ̀ ariwo Ọlọ́run tún wá jẹ́ ó tún lo generation social media gbogbo ẹ̀ wá ń flow Ọlọ́run á dọ́mọ ẹ sí o ikú ò ní pa o àìsàn ò ní gbede o torí mi náà bímọ gbogbo abiyamọ ayé ìwọ tó o bá já abiyamọ tó o dẹ̀jẹ̀ sọmọ lórí no matter o nǹkan téèyàn lè ṣe fún ẹ tó o máa fọmọ ọlọ́mọ rẹ no matter o gbogbo ẹni bá ti dẹ̀jẹ̀ lọ́mọ lórí tó o bá nà kankan sọmọ làkejì gbogbo ìtókù ti tọmọ yẹn ló máa jẹ́ abórí ni ìrìnjọ̀lá wa ó ti yé bẹ́ẹ̀ yàn bímọ ládùúgbò báyìí oníye wa fi máa ń kọrin kan Saheed Òṣùpá jí orin wa kọ ni káti à sọ pé àwọn Ọ̀yọ́ náà láṣan lọ sí Yewa ó ní ẹni ọmọ ẹ bímọ tí ò débẹ̀ yẹ̀yẹ́ ló ń ṣe ẹni ọmọ ẹ bímọ tí ò débẹ̀ yẹ̀yẹ́ ló ń ṣe bọ́mọ mi bá bí lè kó máa ti ráyì láti débẹ̀ òdodo bọ́mọ mi bá bí lọ́yọ́ máa ti ráyì láti débẹ̀ òdodo ẹni ọmọ ẹ bímọ tí ò débẹ̀ yẹ̀yẹ́ ló ń ṣe níwọ̀n ìgbà tó bá ṣì wà láyé ẹ jọ̀ọ́ ẹ má fi ọ̀nà ṣíṣẹ́yún ẹ má fi hàn ọmọ ẹ má torí pé ọmọ fẹ́ dà ó fẹ́ dògbó ó fẹ́ digbó ó fẹ́ dàwó ọmọ bíbí ò ń ṣàrùn ọmọ bíbí kì í ṣàrùn rárá tí ẹni tó ní bá ti respond sí kò sí nira ẹ jọ join together ojú òní tiwa ìmọ̀ràn ní ti tèmi o mo sọ yìí mo dúró náà o Ìgbòho ṣà ọmọ Adéyẹmọ ikú ò ní pa yín àníwá yín tí o ẹ pẹ́ láyé fún wa o bàbá Bánjí Akíntóyè ẹ máa bá ṣẹ́yìn lọ iṣẹ́ yín tẹ́ wa lọ́rùn ojú òní tiwa ire lójú owó ń rí ire lójú gbogbo a máa rí o fẹ́yìn tẹ́ bá fẹ́ DM mi ẹ lọ DM mi lórí
ó